bẹ́ẹ̀ eré mi ò nígbàgbọ́ pé ènìyàn ń ṣe mí. Màmá àwọn mẹ́rẹ̀ẹ̀rin kọ́ ọkọ̀ yìí padà fún mi kú ní 2000 lẹ́yìn ìpapòdà àwọn lórí ilé pamí ni àwọn ẹbí ọkọ mi jẹ́ pamí so kàkà kan dẹ̀ wá pamí mo fi ẹ̀rọ ìdáláyé àti wọn tó ra mi sè ti ọ̀dà ara mi fún àti ìṣiṣẹ́ ọlọ́run pátápátá wá rí wípé ọ̀rọ̀ mi náà fẹ́ dàbí ọ̀rọ̀ jọ́nà ni pé ọlọ́run ó dídì ọ̀dà ààyè mi tó ló fẹ́ lò ní over 70 years. olójú àánú tó ń gbọ́ mi tó ń wò mí ó gbàdúrà láṣẹ Èdùmàrè ọjọ́ alẹ́ yín ó máa dára láṣẹ Èdùmàrè. Mo fẹ́ kí bá wa ran màmá wa lọ́wọ́ nínú ìrìn àjò wọn òun náà ni ọkọ wọn ṣaláìsí nínú ìrìn àjò yìí òun náà ni àwọn mẹ́rin ni wọ́n ṣaláìsí ní báyìí wọ́n pinnu láti di ògo Ọlọ́run mú wọ́n wá ń rawọ́ ẹ̀bẹ̀ sí ẹ̀yin onínú dídùn ọlọ́yin lórílẹ̀‐èdè Nàìjíríà àti káàkiri àgbáyé láti ràn wọ́n lọ́wọ́ láti mú wọn kúrò nínú ìpèníjà tán wà yìí wọ́n ló ti tó bí oṣù mẹ́ta mẹ́rin táwọn ti wà lórí ìpèníjà ẹsẹ̀ yìí. ẹ jẹ́ ń bí léèrè léèrè ó tó ọdún mélòó lẹ́yìn ikú ọkọ yìí tí àwọn ọmọ yín ṣaláìsí? Lẹ́yìn ọdún mẹ́rin ìṣaláìsí àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin sọ́jọ́ kan náà ló jẹ́ ni àbí báwo ló ṣe jẹ́ màmá náà? Báwo ló ṣe jẹ́ mà? ẹ ṣe mọ̀ ẹ wo mi ẹ má jẹ irú òṣùpù bàjẹ́ orúkọ tèmi náà ni ọmọ aláṣẹ táwọn èèyàn mọ̀ sí Àlàbá tí ò níbejì. Gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe tá a máa ń lọ káàkiri ìrìn àjò láàrin ládé ibì kan nílùú Abẹ́òkúta níjàyè tí mo ti pàdé ìyá mi kan wọ́n ní àwọn ìpèníjà kan àwọn ìpèníjà ọ̀hún ni wọ́n ń tọrọ fún àánú Ọlọ́run àti àánú ẹ̀yin ọmọnìyàn láti ràn wọ́n lọ́wọ́. Wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi bí àwọn náà rí. Màmá kí lórúkọ yín mà? Wọ́n wá sọ̀rọ̀ sókè mà. Olúṣọlá ló sanwó. Olúṣọlá ló sanwó. Orúkọ wọn náà ni Olúṣọlá ló sanwó. Màmá nínú fídíò yín mo rí fọ́nrán yẹn lórí ayélujára. Ọ̀rọ̀ yẹn tí mo wá gbọ́ yẹn ó ta mí lára pàápàá ìpèníjà ẹsẹ̀ tẹ́ ní àti ohun tó ṣẹlẹ̀ sáwọn ọmọ yìí. Báwo ni ìrìn àjò ayé yìí ṣe jẹ́? Ìrìn àjò yẹn dùn púpọ̀ ṣùgbọ́n màá kàn ṣe ní ṣókíṣókí. Mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé mo máa ń ṣe àánú púpọ̀ jù. Ọlọ́run fún mi ní ẹ̀rọ bó tilẹ̀ jẹ́ pé ohun Ọlọ́run tó rí bẹ́ẹ̀ eré mi ò nígbàgbọ́ pé ènìyàn ń ṣe mí. Màmá ọmọ mélòó lẹ bí mà? Àwọn mẹ́rin ni wọ́n. Mẹ́rin. Mẹ́rin obìnrin mẹ́ta ọkùnrin kan. Màmá àwọn mẹ́rẹ̀ẹ̀rin kọ́. Nǹkan tí ó dùn mí nínú ọ̀rọ̀ yẹn rèé màmá lọ́mọ mẹ́rin làwọn ní wọ́n ní ṣùgbọ́n mẹ́rẹ̀ẹ̀rin kọ́ báyìí wọ́n ní wọn ò sí mọ́. Màmá wa ní ìpèníjà ẹsẹ̀ ló jẹ́ ká wà níbí láti bí oṣù mélòó lẹ́tọ̀ wá ní màmá? Màmá ló ti lé lóṣù mẹ́fà. Wọ́n nílò ìrànlọ́wọ́ owó. Wọ́n nílò ìrànlọ́wọ́ owó. Ọmọ mẹ́rin ni màmá ti bí. Àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún wọn ò sí mọ́. Wọ́n wá wà níbi tí wọ́n ti ń ṣètọ́jú wọn fún ẹsẹ̀. Wọ́n ti wà ń bẹ̀ láwọn oṣù díẹ̀ kápó wà nùmọ̀ ìbá tí kò bíbá yà bí. Ó ní wọ́n nílò ìrànlọ́wọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà. Màmá báwo lè ṣe rìnrìn àjò ayé yìí? Tó ṣẹlẹ̀ ni pé ìlọ iléèwé gíga ní comprehensive high school láyé fún 1961 1966. Mo bẹ̀rẹ̀ ṣe HSC1 HSC2 ní Abẹ́òkúta grammar school ní ìsàlẹ̀ ìgbèrú nígbà yẹn. Ìgbà tí mo lè ṣe tán wà nínú àwọn tí wọ́n fún ní iṣẹ́ ní Madop School of Commerce gẹ́gẹ́ bí teacher. Gẹ́gẹ́ bí olùkọ́. Nítorí nígbà tí àwa bá jáde nígbà yẹn
máa ń rí iṣẹ́ easily according to tẹ́ bá lọ bóyá science ni bóyá arts ni. Ṣùgbọ́n láti bẹ̀ mo kúrò níbẹ̀ mo lọ sí Ogun State Polytechnic tí mo ṣe iṣẹ́ administrative department ní mo wà. Ọlọ́run wá fún mi ní àǹfààní láti jẹ́ chairperson olórí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ non-academic staff union. Níbẹ̀ ni mo ti ní àǹfààní láti lọ sí University of Ibadan industrial relations lọ fún nígbà yẹn àti mo wà nínú àwọn labour leaders labour students nígbà yẹn Nigeria Labour Congress náà ní abẹ́ bàbá wa Azan Sumoyo tó ní opportunity láti lọ sí Federal Cooperative College ẹlẹ́gbẹ̀ẹ́. Ìyẹn àwọn ìwé tẹ́ kà nígbà náà. Bẹ́ẹ̀ ni sà. Ẹ láti bẹ̀ Ọlọ́run tó tóbi lọ́ba mo tún wà nínú àwọn mẹ́tàdínlógún tí Nigeria Labour Congress tó yàn káàkiri Nàìjíríà láti lọ sí Institute College ní Tel Aviv, Israel. Ní ẹ kúrò lórílẹ̀-èdè Nàìjíríà lọ sí ìlú Israeli nígbà náà. Nínú àwa mẹ́tàdínlógún èmi náà kan ṣoṣo náà ni obìnrin nínú wọn. So mo ní àǹfààní láti lọ dídé tí mo dé lọ ìpèníjà kéékèèké bá mi. Nígbà tẹ́ ti Israeli dé gbogbo nǹkan lọ dáadáa rí pé mo lọ sí Israel yẹn ní 1976 ní abẹ́ bàbá wa nígbà yẹn olóògbé Ọlábísí Ọmọbàjọ. Àwọn mídíà wọ́n ṣe Miss Ogun State program báyẹn tó gba fọ́ọ̀mù lọ ìdẹ̀wà mo wá dúpẹ́ lọ́wọ́ náà pé mo jẹ́ ìkan nínú àwọn because beauty pageants ní tí wọ́n mú nígbà yẹn ẹ̀sọ́ yìí ni wọ́n mú nígbà yẹn àbí wọ́n mú yín nígbà yẹn. bẹ́ẹ̀ ni first runner up I came second nígbà yẹn so from there Tribune náà tún ṣe tiẹ̀ not quite 4 months ní Tribune ṣe èmi tó wá wà nínú mo ṣe third no mo ṣe first ní Miss Tribune gbà yẹn náà ní 1976 yẹn so àtìgbà yẹn gbogbo nǹkan lọ déédéé ọmọ òfin sọdọ lẹ́yìn ikú ọkọ mi ọkọ yìí padà. Ìgbà wo lọkọ yín kú màmá? Ọkọ mi kú ní 2004 lọkọ yín kú sáwọn ọmọ yín sì wà nígbà náà. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin wà. Àwọn nígbà tí àwọn ìpèníjà ogún ìṣe ogún tó ṣàṣẹ̀dúpẹ́ mi wà láyé mi wà láàyè torí mo jẹ́ ẹnìkan tí mi ò gbà pé èèyàn ṣe mí. Màmá ìyàwó mélòó lọkọ yín fẹ́? Ẹ̀yin nìkan ni ilé mọ̀lẹ́bí lẹ̀ ń gbé bí àbọ̀kọ yín ti kọ́lé ilé ọkọ yín lè wá wà. Lọ́wọ́lọ́wọ́ ti yọ̀ǹda ẹni ìbẹ̀ torí lẹ́yìn pé lẹ́yìn papòdà àwọn olórí ilé ṣe jẹ́ pé. Báwo wá ní ìpèníjà ẹsẹ̀ yìí ti jẹ́? Mo máa ń lọ program mẹ́ta mo lọ program ní solution camp fẹ́ lọ program ní solution camp ti fotisi kìíní ní lẹ́nu fotisi kejì ọ̀kadà pọ̀ ní one way ìdẹ̀ ń wo ibi tí mọ́tò ti ń bọ̀ ọ̀kadà wà ní one way ní ẹgbẹ́ mi ṣáàṣì ló ṣe bí mi mọ́lẹ̀ nìyẹn bí ẹsẹ̀ yìí ṣe kọ́ nìyẹn. Tí wọ́n wá gbé yín lọ sí hospital. Yálà mi báyìí. Ẹ̀jẹ̀ má bínú nígbà tí ìjẹ́ ilé ìjọsìn tẹ́ lọ yẹn àwọn security rí yín gbà yẹn àbákan wọn kan yín lójú títì. mi ti débẹ̀ bẹ̀tẹ̀ àwọn kan wà ní títì wọ́n wà ní àdúgbò yẹn àwọn ni wọ́n gbà tí wọ́n sáré pé ẹsẹ̀ yá yìí ti kọ́ ẹsẹ̀ yá yìí ti kọ́. Àwọn tí wọ́n gbé yín gbà yẹn wọn mọ̀ pé church lọ yẹn nígbà àwọn ará church gan ò tí ì rí yín. Torí mò ń wò pé tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àbá fi àtùkù yìí pé bàbá wa nínú Olúwa tí wọ́n jẹ́ adarí ìjọ solution camp. Nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni wípé tí ì débẹ̀. So wọ́n kàn mọ̀ mí wípé mo máa ń wá fún program church níbẹ̀. Wọ́n mọ̀ pé ẹ máa ń wá bẹ̀ ṣùgbọ́n nígbà tó ṣẹlẹ̀ yẹn ilé Ọlọ́run lẹ́ ń lọ́ngbà yẹn. Ó dá mi lójú pé bàbá wa wọn gbọ́ nígbà náà ni. Tán bá gbọ́ ẹni tí mo lè fọwọ́ ẹ̀sùn dáadáa ni wọ́n. Gbogbo ẹtí tó ń gbọ́ mi tó ń wò mí ẹni tó bá ní àǹfààní láti bá wa ṣíà ètò yìí dọ́dọ̀ bàbá wa inú mi á dùn torí pé wọn ò ṣèyàn bẹ́ẹ̀ o ẹni tó nífẹ̀ẹ́ Ọlọ́run tó sì nífẹ̀ẹ́ ọmọnìyàn ni wọ́n. Màmá wa sọ pé lọ́jọ́ yẹn kò sí pé wọ́n ti dé ilé ìjọsìn bọ̀ wọ́n níbẹ̀ làwọn ń lọ mọ̀ pé tó wáyé ṣe pé bíi
ọ̀nà ilé ìjọsìn ló jẹ́ wọ́n jẹ́rìí bàbá Ọlọ́run á ràn wá lọ́wọ́ màmá lẹ́yìn ikú ìpapòdà ọkọ yín ẹlẹ́ láwọn ìpèníjà kan pàápàá bẹ́ẹ̀ kó náà ní tẹ̀sẹ̀ ẹ tún sọ lẹ́ẹ̀kan pé ẹ ní ọ̀rọ̀ ilé o ẹ ti tú ẹ̀ lẹ̀ fún wọn kí ló ṣẹlẹ̀ tẹ́ fi sọ pé kẹ́ ẹ fi lélẹ̀. ẹbí fẹ́ pa mí ní àwọn ẹbí ọkọ mi fẹ́ pa mí so kàkà kan dẹ̀ wá pa mí mo ti ẹ̀rọ ìdáláyé àti wọn mo fẹ́ fira mi ṣe mo ti ọ̀dà ara mi fún àti ìṣiṣẹ́ Ọlọ́run pátápátá. bẹ́ẹ̀ ni orí ìgbà yẹn náà mo ń du owó mo ń du ẹ̀yà tí bá lówó ni màá tó fi rálẹ̀ fún Ọlọ́run ṣùgbọ́n mo wá rí wípé ọ̀rọ̀ mi náà fẹ́ dàbí ọ̀rọ̀ Jónà ni tẹ̀tù fẹ́ dàbí ọ̀rọ̀ bàbá wa sọ́ọ̀ tó ti bọ̀. ẹ ti ń gbọ́ ìpè Ọlọ́run tẹ́lẹ̀ sọ́lọ́run ti ń pè ìkẹ́ wa ṣiṣẹ́ tẹ́lẹ̀. ó ti ṣe Sunday school teacher láwọn churches kan tí mo ti lọ mo dẹ̀ ti ṣe interpreter láwọn churches tí mo dẹ̀ ti fi lójú àlá ẹgbẹ́ máa pè wípé ìlú pọ̀ ṣẹmọ̀ bíi kéèyàn ló fún kí stage àdéhùn lórí stage màá kàn rí wípé mò ń ṣe kílẹ̀ tí bá ní kí n ka báyìí ẹbí ìtọ́nà pọ̀ èmi náà mọ̀ wípé Ọlọ́run ó ti dì yọ̀ǹda ààyè mi tó ló fẹ́ lò ní nínú ilé ti ṣe láti fi ara mi fún Ọlọ́run ní ohun tí ayé mọ́ Ọlọ́run á sì lórí ohun tí ayé ló bá ayé lọ ohun tó fi lè mú Sọ́ọ̀ tó di pọ̀ ní àdéhùn ṣẹ́gun Ọlọ́run wá bẹ̀rẹ̀ sí pé tó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ fún Ọlọ́run Ọlọ́run náà dẹ̀ tí lẹ́yìn ìlú náà ti ṣe tán. Màmá wa tó ọmọ ọdún mélòó báyìí? Over 70 years. Màmá is over 70 years. Gbogbo olójú àánú tó ń gbọ́ mi tó ń wò mí mo gbàdúrà láṣẹ Èdùmàrè ọjọ́ alẹ́ yín ó máa dára láṣẹ Èdùmàrè mo fẹ́ kí bá wa ran màmá wa lọ́wọ́ ẹ bá wa ràn wọ́n lọ́wọ́ wọ́n ní àwọn ti pinnu láti ṣiṣẹ́ Ọlọ́run nínú ìrìn àjò wọn òun náà ni ọkọ wọn ṣaláìsí nínú ìrìn àjò yìí òun náà ni àwọn mẹ́rin ni wọ́n ṣaláìsí ní báyìí wọ́n pinnu láti di ògo Ọlọ́run mú wọ́n wá ń rawọ́ ẹ̀bẹ̀ sí ẹ̀yin onínú dídùn Ọlọ́run lórílẹ̀‐èdè Nàìjíríà àti káàkiri àgbáyé láti ràn wọ́n lọ́wọ́ láti mú wọn kúrò nínú ìpèníjà tán wà yìí wọ́n ló ti tó bí oṣù mẹ́ta mẹ́rin táwọn ti wà lórí ìpèníjà ẹsẹ̀ yìí oṣù mẹ́fà wọ́n ló tó oṣù mẹ́fà táwọn ti wà nínú ìpèníjà ẹsẹ̀ yìí wọ́n nílò ìrànlọ́wọ́ Ọlọ́run wọ́n nílò ìrànlọ́wọ́ ẹ̀yin ọmọ ènìyàn. Ó tó ọdún mélòó lẹ́yìn ikú ọkọ yìí tí àwọn ọmọ yìí ṣaláìsí? Lẹ́yìn ọdún mẹ́rin ìṣaláìsí àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin sọ́jọ́ kan náà ló jẹ́ ni àbí báwo ló ṣe jẹ́ màmá náà? Báwo ló ṣe jẹ́ mà? ẹ ṣe mọ̀ ẹ wo mi ẹ má jẹ irú ìgbà tó ọmọ agbóni Ọlọ́run á wá wà pẹ̀lú yín màmá. Mo fẹ́ kí màmá sọ àkáǹtì màmá ṣe lákàǹtì àkáǹtì nọ́mbà wọn ni kẹ́ ẹ sọ ni kẹ́ ẹ ràn wọ́n lọ́wọ́ sí òun ṣàkáǹtì èmi gẹ́gẹ́ bí oníròyìn àbí aṣojú ọmọnìyàn màmá ẹ pé àkáǹtì nọ́mbà yín fún àwọn èèyàn. Access Bank. Bàbá ní Access Bank làwọn ń lò kí lorúkọ yín ẹ pé orúkọ yín lẹ́ẹ̀kan sí. Olúṣọlá Rósanwó. Olúṣọlá Rósanwó Access Bank ẹ pé account number yín. 00 43 62 82 27 òní nọ́mbà wọn. Ọlọ́run fẹ́ onídídùn. Lẹ́yìn ìpapòdà ọkọ mi tí gbogbo nǹkan dé bá mi òun ni mo wá decide láti máa jẹ́ lédè Yorùbá. Ẹ fẹ́ jẹ́ orúkọ ọkọ yín mọ́. Àkáǹtì yẹn bẹ́ẹ̀ ni sà Olúṣọlá Adéjọlá ló wà níbẹ̀. Wọ́n nínú àkáǹtì yẹn Olúṣọlá Adéjọlá ló wà níbẹ̀. Bàbá ẹ tí ì ṣe change of name tẹ́lẹ̀ lẹ́nu ìgbà tí ẹ fi ń kàwé yẹn. Wọ́n ní orúkọ tí àwọn ń jẹ́ kó tó di pa àwọn lọ́kọ òun náà lè máa ẹ dárúkọ yẹn fún àwọn arílẹ̀ kan sí. Olúṣọlá Adéjọlá. Ìyẹn ló wà lórí àkáǹtì ṣùgbọ́n orúkọ ọkọ wọn tí wọ́n ń jẹ́ kí lórúkọ ọkọ yín. Orúkọ
orúkọ mi náà ní Adéjọlá ètò orúkọ sí èmi àti ẹgbẹ́ méjì ní èmi ni Rósanwó. Orúkọ bàbá títí wọn ni Rósanwó náà fi dárúkọ Rósanwó. Rósanwó yẹn ni wípé gbogbo ìgbà tí mo ṣe Miss Ogun State tí mo ṣe Miss Tribune tí mo dẹ̀ lọ sí abroad àwọn Olúṣọlá Rósanwó. So ti yín báyìí ara lé. Mo ti ṣe sílẹ̀ ní Ogun State gẹ́gẹ́ bí first runner of orúkọ bàbá wọn ni wọ́n fi ṣe gbogbo ẹ̀ nígbà náà. So tẹ bá wò dára tẹ bá lọ wò wé ìtàn ẹ máa bá orúkọ yẹn ń bẹ̀ ó ní wọ́n ṣe wò pé orúkọ yẹn káwọn dá. wọ́n bá lọ sí Minister of Information Ogun State wọ́n bá ní the first Miss Ogun State àwọn fẹ́ wo gbogbo kíní wọn so èmi ni first runner up for Miss Ogun State. Ọ̀rọ̀ yẹn nìyẹn màmá ẹ bá wa gbàdúrà fáwọn tán máa ràn yín lọ́wọ́. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lákọ̀ọ́kọ́ fún nǹkan wá tẹ̀lé wò mo dẹ̀ wá ń dúpẹ́ lọ́wọ́ gbogbo aláàánú olóore olùrànlọ́wọ́ pé Ọlọ́run á túbọ̀ máa gbé yín lórí sókè ẹ ní sọmọ nù ẹ ní sáyà nù ẹ ní sọkọ nù ìbànújẹ́ ó kéré òpin kò ní jẹ́ ìpín lórúkọ Jésù ìrìn àjò táwa lọ lábẹ́ bó ti rìn kò rí àní sọ́nù ilé ìkẹyìn wa náà àní sọ ilé òkú wa dúpẹ́ púpọ̀ ẹ ṣé Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀ní ṣìrìn ẹ̀ní ṣìṣe ẹ̀wà ní rìn níjọ́ tẹ́bí bá ń pọ̀ lọ. tọ́ ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn láti ẹnu ìyá wa ẹ bá wa ṣí àìtó yìí bá wa pín káàkiri kó délé kó dóko gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà onídìdùn ọlọ́rẹ ipò tí màmá wà àti jẹ àti mowó le díẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó ní pé owó tí wọ́n ní láti san láwọn ibi tí wọ́n ti ń tọ́jú wọn òun náà ni òfin bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ kẹ́ bá wọn ràn wọ́n lọ́wọ́ wọn làwọn ti kúrò nílé ọkọ àwọn ó túmọ̀ sí pé ibi tán wà báyìí wọ́n á fẹ́ nílò láti gba ilé àbí màmá ẹ ti nílẹ̀ kan tẹ́ ẹ̀ ń gbé tẹ́lẹ̀ ní abẹ́ ìsìn máa gbẹ́lé wọn láwọn ẹ̀sìn máa gbalé ẹ bá wa ràn wọ́n lọ́wọ́ tẹ́ bá nílò nọ́mbà mi láti pè mí lẹ́yìn ètò bóyá ẹ fẹ́ ràn wọ́n lọ́wọ́ àbẹ́ fẹ́ wá wò wọ́n nọ́mbà tèmi ni 08064025704 àwọn ti dárúkọ àkáǹtì nọ́mbà wọn ṣùgbọ́n kápẹ́ ẹ fẹ́ pè mí lẹ́yìn ètò bẹ́ẹ̀ náà fẹ́ rí wọn àbí ẹ fẹ́ mọ ibi tí wọ́n wà nọ́mbà tèmi tẹ́ máa pè mí sí ìyẹn ni 08064025704 òní nọ́mbà tèmi tẹ́ fi máa pè mí ọmọ aláṣẹ yín rí àlàbá tí ò níbejì ẹ ṣé o àdúpẹ́ lọ́wọ́ yín a ó máa yẹra láyé o.